Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ fún àánú ńlá tí a rí gbà ọ́, tí ẹ jẹ́ ká rí èní ọjọ́ àjíǹde. A fi ìyìn àti ọpẹ́ fún orúkọ yín, ẹ̀yin tí ẹ kú fún wa, tí ẹ fẹ̀jẹ̀ yín rà wá padà. A ṣe yín lọ́ba Ọlọ́run aláàánú wa, tí a tún rí ọjọ́ tí ó gbẹ̀yìn nínú oṣù kẹta. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ náà tí a ò gbéyẹ̀wò nínú lénìí, kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn yín náà kọ Adébóyè kọ. Ìní ọjọ́ àìkú, ọjọ́ 21 oṣù kẹta. Àkòrí tí a ò gbéyẹ̀wò sọ wípé ìyàsọ́tọ̀, ìyàsọ́tọ̀. A mú àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kejì orí 6 ẹsẹ̀ 17. Kọ́ríńtì kejì orí 6 ẹsẹ̀ 17. Nítorí náà, ẹ jáde kúrò láàrin wọn, kí ẹ sì ya ara yín sọ́tọ̀ ní Olúwa wí o, kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́, èmi ò sì máa gbé yín. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 1 dé 2. Ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 2. Nítorí náà, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ará o, kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè, mímọ́, ìtẹ́wọ́gbà, èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà o. Kí ẹ má sì dára yín pọ̀ mọ́ ayé yìí o. Kí ẹ má sì dára yín pọ̀ mọ́ ayé yìí o, ṣùgbọ́n kí ẹ faradà láti di titun nínú ìrò inú yín, kí ẹ̀yin kí ó lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára, tí ó sì ṣe ìtẹ́wọ́gbà, tí ó sì pé. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn yín náà kọ Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Ìyàsọ́tọ̀ túmọ̀ sí ìyọ̀ǹda pátápátá fún Ọlọ́run. Ní ọ̀nà mìíràn, dídì mú àní òun nìkan ṣoṣo. Ó ṣe ni láàánú pé ọ̀pọ̀ àwọn ènìyàn di Jésù mú pẹ̀lú ọwọ́ kan, wọ́n sì di ayé mú pẹ̀lú ọwọ́ kejì. Báwo ni a ṣe fẹ́ ṣàlàyé àwọn Kìrìsìtẹ́nì tí yóò wí pé àwọn fi gbogbo rẹ̀ fún Jésù, ṣùgbọ́n wọ́n sì tún lọ sọ́dọ̀ babaláwo lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó mú ìpèníjà wá? Àwọn Kìrìsìtẹ́nì tòótọ́ tí a yà sọ́tọ̀ máa ń ṣetán láti ṣe ohun gbogbo fún Ọlọ́run. Irú àwọn ẹni bẹ́ẹ̀ lè jìyà fún Ọlọ́run, ṣùgbọ́n síbẹ̀ wọn kò ka gbogbo rẹ̀ sí ìyà, ṣùgbọ́n wọ́n kà á sí ayọ̀ níwọ̀n ìgbà tí Ọlọ́run bá wà pẹ̀lú wọn. Ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 2. Àpẹẹrẹ ẹni ìyàsọ́tọ̀ tòótọ́ gidigidi ni Paul àpọ́stélì. Ó fi ara rẹ̀ jì fún Ọlọ́run pátápátá, débi pé nígbà tí Ọlọ́run kìlọ̀ fún un nípa wípé a ó mú ní Jerúsálẹ́mù, síbẹ̀ ó lọ láti lọ wàásù ìyìn rere níbẹ̀ o. Ìṣe àwọn àpọ́stélì orí 21 ẹsẹ̀ 11 títí dé ẹsẹ̀ 40. Ó ya ara rẹ̀ sọ́tọ̀ débi pé ó sọ nínú ìwé Gàlátíà orí 1 ẹsẹ̀ 20, a ti kàn mí mọ́ àgbélébùú pẹ̀lú Kristi, síbẹ̀ mo wà láàyè, síbẹ̀ kìí ṣe èmi mọ́ o, ṣùgbọ́n Kristi wà láàyè nínú mi. Wíwà mi tí mo sì wà láàyè nínú ara, mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ Ọlọ́run, ẹni tí ó fẹ́ mi, tí ó sì fi ohun tìkálára rẹ̀ fún mi. Àwọn ẹni ìyàsọ́tọ̀ máa ń kíyèsí Ọlọ́run ju ohunkóhun mìíràn lọ. Mo ń wo ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí amóhùnmáwòrán dóòfù lọ́jọ́ kan. Àlejò náà sọ pé ní ìgbà àtijọ́, ohun gbogbo tó jẹ́ Kìrìsìtẹ́nì lógún ni kí Ọlọ́run kí ó lò wọ́n. Ṣùgbọ́n ní òde òní o, ohun tó jẹ́ àwọn ènìyàn lógún ni bí wọ́n ṣe lè lo Ọlọ́run. Ọ̀pọ̀ àwọn ènìyàn kan á fi Kìrìsìtẹ́nì bojú láti ṣe rí ní àwùjọ. Ṣùgbọ́n nígbà tí ìdánwò kékeré bá dé, wọn yóò ṣẹ́ Kristi. Fún àpẹẹrẹ, lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ọ̀pọ̀ Kìrìsìtẹ́nì yìí wọ́n yí ìgbàgbọ́ wọn pọ̀. Wọ́n yípo nítorí àti ní ọkọ̀. Wọn yóò wọ àwọn aṣọ tó sí ara sílẹ̀. Wọn yóò lọ sí àwọn ìpéjọpọ̀ tí kìí ṣe ti Ọlọ́run pẹ̀lú ìrètí láti rí ọkọ níbẹ̀ ni o. Èyí tó burú jáì jùlọ ni pé wọn yóò tún ní ìbálòpọ̀ láì ṣe ìgbéyàwó pẹ̀lú ẹni tí wọ́n ní ìbálòpọ̀ pẹ̀lú. Ìtàn àjíǹrere kan ó ní ipa lórí ìpinnu mi láti ya ara mi sọ́tọ̀ fún Ọlọ́run. Ó sì ní agbègbè tí ó kọjú oró sí ẹ̀sìn Kìrìsìtẹ́nì.
ní ọjọ́ ìgbéyàwó rẹ̀ gangan. Nígbà tí ó ti múra tán, àwọn aláṣẹ ilẹ̀ náà wọ́n ní kí wọ́n lọ mú pé ó ń wàásù ìyìnrere. Dípò kí ó máa sọkún, ó rẹ́rìn-ín. Ó fi ẹnu ko ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí wọ́n fi dè lọ́wọ́. Ó ní, Olúwa, mi ò mọ̀ pé mo ṣe pàtàkì sí ọ tó báyìí, débi pé o kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó pín mi pẹ̀lú ìwọ. Báwo ni òrùka ìgbéyàwó rẹ sí mi? Báwo ló ṣe rẹwà tó yìí? Ó fi ara rẹ̀ jì fún Ọlọ́run tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé nígbà tí àwọn ènìyàn ń rí àjálù, òun rí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ náà bí òrùka ìgbéyàwó Ọlọ́run sí òun gẹ́gẹ́ bí aya rẹ̀. Olùfẹ́, ṣé o ya ara rẹ sọ́tọ̀ fún Ọlọ́run bí? Ọ̀rọ̀ àyẹ̀wò. Ǹjẹ́ o ṣetán láti la ìyà kọjá nítorí Kristi? Ǹjẹ́ o ṣetán láti la ìyà kọjá nítorí Kristi? Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá mi àti Ọlọ́run mi, ẹ jẹ́ sọ pé bàbá mi, Olúwa fún mi ní àǹfààní láti lè la ìyà kọjá nítorí rẹ̀. Gẹ́gẹ́ bí ìwọ náà ti la ìyà kọjá nítorí mi lórí igi àgbélébù. Gẹ́gẹ́ bí o ti fi ẹ̀mí rẹ lélẹ̀ fún mi lórí igi àgbélébù, tí o jìyà nítorí tèmi, tí a fún ọ ní ọtí kíkan mu, tí o jẹ ìrora nítorí mi. Olúwa fún èmi náà ní àǹfààní láti lè la ohunkóhun tí ó bá wá sí ọ̀nà mi kọjá nínú ojú ọ̀nà ìgbàgbọ́ yìí. Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti di ìwọ nìkan ṣoṣo mú, láti má padà lẹ́yìn rẹ, àti láti dúró tì ọ́ títí dé òpin. Olúwa yóò fún wa ní oore ọ̀fẹ́ láti dúró títí dé òpin ní orúkọ Jésù. A kú ọdún àjíǹde o. Olúwabùkọ́lá kó ní orúkọ mi. Nígbà tí a máa pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.